ké síra ilé rẹ wí ẹran kì í jọ ẹ́ ṣuṣẹ́ wí àkókò ti tó o fún GCK oṣù kejìlá ọdún 2022 kẹ́hìn pè ní GCK Global Crusade with Kúmúyí ìsọjí kárí ayé ni ọba oríṣiríṣi iṣẹ́ kan lọ́run ti ṣe nípasẹ̀ ètò ọ̀nìkànlémọ̀ wọn náà yóò bọ̀ lọ́dọ̀ Jésù ibẹ̀ lu yéèyà ìgbàlá níbẹ̀ ìdáǹdè níbẹ̀ kété oríṣiríṣi ayẹ pátákó nínú ayé ọ̀dọ̀ Jésù léyà Ọlọ́run fẹ́ tọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn WF Kúmúyí ó fẹ́ tibẹ̀ ó fẹ́ tọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu lájẹ́bàdélé níbi làbá sí o èyí pé wọ́n wí wàá mójú ọ̀rọ̀ rẹ rí wàá dẹ̀rù iṣẹ́ òránṣẹ́ kan lọ́run fẹ́ ṣe àdúrà ká gbà ní wàràwàrà láti ibẹ̀ tí a tàn káàkiri sódò orílẹ̀-èdè àgbáyé Jésù akírísóre òun lè ti rántí alúpínlẹ̀ Èkìtì o kété ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún nìkan ti kéde ìròyìn ayọ̀ lágbára Ọlọ́run Olódùmarè wí a pàdánù ẹ̀bùn òpin ọdún kọlọ́run fẹ́ mú kó wá àbá Kúmúyí káàbọ̀ kété Èkìtì kú lé ire o.